oṣó wọn bí ọmọ kọ́lé oṣó ikú yẹ lórí rẹ. Kọ́lé oṣó ọmọ oṣó gbèmí ikú yẹ lórí rẹ. Oṣó gbèmí o ikú yẹ lórí rẹ. Oṣó Bọ́lá ọmọ oṣó gbèmí ikú yẹ lórí rẹ. Ẹ fún o ikú yẹ lórí rẹ. Ó yẹ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo èyí tí ẹ fẹ́ wo Kọ́lé Oṣó part 10 ó yẹ súnmọ́ wa síbí nítorí pé kí ni ibi la ó ti gbé yín débẹ̀. Ìgbà wo gan ni Kọ́lé Oṣó part 10 máa jáde, ibo gan lẹ ti máa rí wò. Tó bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ ní lórí channel yìí Àṣeyọrísí TV, make sure pé o ṣe kí ni o subscribe sórí channel yìí. Bẹ́ẹ̀ ni nítorí pé kí ni a máa gbé yín débẹ̀ gangan. Ẹ make sure pé wo fídíò yìí tán o nítorí pé kí ni a fẹ́ gbé yín débẹ̀ bóyá lóòótọ́ ni Kọ́lé Oṣó máa ní part 10, ìgbà wo ló máa jáde, ibo gangan lẹ ti máa rí wò. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú Kọ́lé Oṣó part 10. Ǹjẹ́ lóòótọ́ ni Kọ́lé Oṣó ṣe kí ni ó ní part 10? Mò ń láyọ̀ láti sọ fún yín pé Kọ́lé Oṣó sì ń tẹ̀síwájú. Kọ́lé Oṣó ṣe kí ni ó ní part 10. Báwo lẹ̀yin náà ṣe máa mọ̀? Nítorí pé ohun tó ń confuse ọ̀pọ̀lọpọ̀ ni wípé nígbà tí Kọ́lé Oṣó máa end sí part 9, ọ̀pọ̀lọpọ̀ rí pé watch next tàbí to be continue rí níwájú fídíò yẹn. Mo mọ̀ pé nǹkan tó ń confuse ọ̀pọ̀lọpọ̀ yín nìyí tẹ̀fí ń text message wa lóríṣiríṣi pé ǹjẹ́ lóòótọ́ Kọ́lé Oṣó ní part 10, ìgbà wo gan ló máa jáde. Tẹ́ bá wo fídíò yẹn dáadáa, ẹ̀yin tẹ́ mọ fídíò wò, ẹ̀yin tẹ́ lè wo fíìmù dáadáa, ẹ rí pé Kọ́lé Oṣó sì ṣe kí ni ó sì ń tẹ̀síwájú. Ẹ jẹ́ n sáré play scene yìí fún yín kẹ́yìn náà ṣe kí ni kẹ́yìn náà wò ó. Ìjà yé èso ní má tóró ní tí mo rí. Ìjà tó di ọjọ́ mi. Tẹ́ bá rí nǹkan tí arákùnrin náà sọ nínú sí yẹn, ó ní ìjà yìí kì í ṣe ní ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kẹ́ lè mọ̀ wípé Kọ́lé Oṣó sì ṣe kí ni ó lọ fà. Bẹ́ẹ̀ ni kí ló wá máa ṣẹlẹ̀ sí Oṣó gbèmí ìyẹn bàbá Kọ́lé Oṣó, ó di Kọ́lé Oṣó part 10 season 3. Kọ́lé Oṣó season film ni tí gbogbo yín tí ẹ̀ ní wò tán. Ẹ̀yin tí ẹ fẹ́ kí Kọ́lé Oṣó tètè jáde, ẹ máa drop ẹ̀ sí comment section wípé drop Kọ́lé Oṣó part 10. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kí Kọ́lé Oṣó kó tètè jáde, ẹ máa ṣe kí ni ẹ máa drop ẹ̀ sí comment section wípé drop Kọ́lé Oṣó part 10. Ẹ mọ̀ bá a ṣe ṣe ní part 9 lélẹ́yìí tí tẹ̀lẹ́bí ṣe kí ni tí wọ́n fi tètè drop Kọ́lé Oṣó tí gbogbo yín dẹ̀ ṣe kí ni tí ẹ sì gbádùn ẹ̀. Ẹ tún bá gbé fídíò yìí, ẹ jẹ́ kó lọ fà. Ẹ máa bá a share fídíò yìí kẹ́ sì máa drop ẹ̀ sí comment section wípé drop Kọ́lé Oṣó part 10. Àti pé gan a ní ìbéèrè kan tí a fẹ́ bi gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tí ẹ̀ ń wo Kọ́lé Oṣó, àgbò òṣèré wo lẹ̀ ń wò pé ó yẹ kí wọ́n tún gbé wá sí Kọ́lé Oṣó kó lè ṣe kí ni kó lè múnádóko, kí Kọ́lé Oṣó sì lè ṣe kí ni kó lè kì í sí. Àgbà òṣèré wo lẹ̀yin fojú sùn? Ẹ mọ̀ wípé wọ́n ti gbé Múyìwá Adémọ́lá, wọ́n ti gbé bọ̀dá Múyìwá Adémọ́lá wá sí Kọ́lé Oṣó, àwọn náà kópa ń bẹ̀. Wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà òṣèré wá sínú Kọ́lé Oṣó lóríṣiríṣi. Àgbà òṣèré wo lẹ̀yin tún ń retí nínú Kọ́lé Oṣó láti gbé wá tí ò tí sí inú Kọ́lé Oṣó, bíi Ọdúnladé Adékọ́lá, Fẹ́mi Adébáyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àgbà òṣèré wo lẹ̀yin tí fẹ́ kàn ṣe kí ni kàn gbé wá sí Kọ́lé Oṣó kí Kọ́lé Oṣó lè ṣe kí ni kó lè kí síbẹ̀. Bákan náà màmá wa Péjú Ògúnmọ́lá, àwọn náà sì ń padà bọ̀ nínú Kọ́lé Oṣó. Ẹ má gbàgbé wípé màmá sì wà digbí. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Oṣó gbèmí tó bá di Kọ́lé Oṣó part 10, a máa jẹ́ kẹ́ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Ìbẹ̀lẹ̀ ti máa rí pé aṣànpọ̀ Kọ́lé Oṣó Ibrahim Tẹ̀lẹ̀ ó mọ̀ nǹkan tó ń ṣe nítorí pé kí ni ọlọ́pọlọ ni. Fún ìdí èyí, ẹ máa bá wa share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀ sí comment section wípé drop Kọ́lé Oṣó part 10 nítorí pé kí ni tẹ́ ẹ̀ bá fẹ́ kí Kọ́lé Oṣó part 10 ó pẹ́ kó tó jáde. Ṣé ẹ mọ̀, mo sọ fún yín pé Kọ́lé Oṣó part 9 ti wà ńlẹ̀ láìpẹ́ láì jìnnà wọ́n dẹ̀ drop ẹ̀ tí ò pẹ́ rárá. Ṣùgbọ́n ṣé ẹ rí Kọ́lé Oṣó part 10 ò tí ì sí ńlẹ̀ o. Wọ́n ṣẹ̀ máa ya Kọ́lé Oṣó part 10 ni, kò tí ì sí ńlẹ̀ bíi 9, nítorí ẹ̀ ní 9 ṣe tètè jáde. So fún ìdí èyí, ó ṣeé ṣe kí Kọ́lé Oṣó part 10 ó ṣeé ṣe kó pẹ́ kó tó jáde. Ṣùgbọ́n tẹ́yin fáǹsì tẹ́ bá kún comment section, tẹ́ ń share fídíò yìí, tẹ́ gbé fídíò yìí kó lọ fà, tẹ́ ń tẹ̀ sí comment section wípé drop Kọ́lé Oṣó part 10, drop Kọ́lé Oṣó part 10. Tí ìtẹ̀lẹ̀ the icon tó bá rí gbogbo akitiyan yín pé lóòótọ́ ẹ ti gbáradì láti wo Kọ́lé Oṣó part 10, wọ́n á ṣe kí ni wọ́n fast forward ẹ̀ láti tètè ṣe kí ni láti ṣiṣẹ́ lórí Kọ́lé Oṣó part 10. Ṣùgbọ́n tẹ́yin fáǹsì ò bá gbé fídíò yìí kó lọ fà, ó ṣeé ṣe kí Kọ́lé Oṣó part 10 kó ṣe kí ni kó pẹ́ kó tó jáde nítorí pé kí ni
àti ìyá Kọ́lé Oṣó part 10 rárá àti wọ location a ṣẹ̀ máa wọ location Kọ́lé Oṣó part 10 ni. Fún ìdí èyí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa tẹ subscribe button kẹ́ ẹ máa subscribe sí channel yìí nítorí pé a máa gbé yín débẹ̀ ìgbà tí sinimá yìí bá máa jáde gan, déètì tó máa jáde, táìmù tó máa jáde, ibi tí ẹ ti máa rí wò gbogbo ẹ̀ náà la máa ṣe kí ni la máa ṣàlàyé fún yín nínú fídíò yìí àmì lórí channel yìí tí gbogbo yín ó sì máa ṣe kí ni tẹ́ sì máa gbádùn wa. Kọ́lé Oṣó part 10 ń bọ̀ ẹ sọ fẹ́nìkan lọ́dọ̀ yín wípé Kọ́lé Oṣó part 10 ṣì ń bọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìtẹ̀lẹ̀ a kí yín pé ẹ ṣé gan ni o. Ire o.